yín o nípa lẹ́tà ìbànújẹ́ àwọn yóò sì ní kọ lẹ́tà ìbànújẹ́ sí yín ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Praise God. Hallelujah. 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 Àmọ́ pẹ̀lú fọkànbalẹ̀ nínú Ọlọ́run gbogbo òjò lọ́kùnrin lọ́bìnrin lọ́dọ̀kùnrin lọ́dọ̀bìnrin bí ṣe léfẹ̀ẹ́ mi kì í léfẹ̀ẹ́ mi tinútinú tọkàntara Ọlọ́run á léfẹ̀ẹ́ mi Jésù lórí ìgbà á léfẹ̀ẹ́ mi lẹ́ni sọnù lẹ́ni kúrò ní ṣubú yóò ní ṣẹlẹ̀ sí wàhálà ò ní báyìí ọkùnrin á balẹ̀ bàbá jàre àti mọ̀mọ́. wọ́n fẹ́ bẹ́ẹ̀ ẹ̀bẹ̀ lé pé bí ṣe wà lẹ́yìn ọ̀rọ̀ sọ náà ẹ̀kínní ìkejì ìkẹta Jésù á wà lẹ́yìn ojú ní tìyín o ẹni ipò rírà ẹ̀kú wàhálà àtìbànújẹ́ ní báyìí ilé yìí ní dàbí ọ̀nà rẹ̀ ní dàbí ìyáàrí bá ti ṣe ìyáàrá ọ̀nà gbẹgbẹ ọkùnrin àgbálẹ̀ gbogbo kèémínú dà níyàn lọ́kùnrin lọ́bìnrin Ọlọ́run á ṣe ẹ̀ fún yín pẹ̀lú inú kan àtọkànkan Ọlọ́run á ṣe ẹ̀ fún yín inú rí àdùn ní adájọ́ ẹ̀ máa jọ ìbànújẹ́ òní ọdún àìrójú òní ṣẹlẹ̀ sí orí olórí ní gbà sí ẹ̀ Àmín o Jésù. bàbá àti ọmọ ẹ̀ We are saying thank you, Jesus. Pásítọ̀ àkọrin lórí bẹ́ẹ̀ ẹ jẹ́ kọrin tá máa jó àfẹ́jọ́ pásítọ̀ ṣe bí obìnrin bí obìnrin pásítọ̀. Sorry, sir. Praise the Lord. Praise the Lord. On behalf of women of KDCC, we want to present this envelope to Mama. Mama, we have a lot of food. Mama, after closing, we want to meet with you. Amen. Amen.